látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sínú kókó inú ìwé ìròyìn eléyìí tó ń dé sí ojú ìwòran yín láti ojúléṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi. Ní ọjọ́ 17 oṣù ètí ṣe ìkeje ọdún 2024. Ẹ káàbọ̀ sínú kókó inú ìwé ìròyìn tí àwọn ìwé ìròyìn wa sọ lónìí. Ìwé ìròyìn alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ mú láàárọ̀ yìí ó mọ̀ sí àlàyé ìyẹn ní Nursery Quotidien. Ó kọ gàdàgbàdàgbà lójú ìwé ìròyìn yẹn wípé 14 nínú àwọn àrè láti orílẹ̀-èdè Benin bí lọ sí àwọn ìlú òkèèrè láti tún gba ìpè wọn tó di àwátì báyìí o. Kí ló fà sábàbí àti àlàyé tó wà ń bẹ, ìwé ìròyìn náà ló kọ láàárọ̀ òní o. Kò sì wá jẹ́ kí a mọ̀ pàtó nípa bí ohun gbogbo ti ń lọ ní orílẹ̀-èdè eléyìí tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Bákan náà ni wọ́n tún sọ pé Paul Kagame wọ́n mà ti tuntun yàn pé kó máa dìṣó kó máa jọba rẹ̀ lọ ní apá ìlú ẹ̀ yẹn léyìí tí wọ́n sọ pé ìdá tó ní gan kò ṣeé takò ní ìwé ìròyìn náà ó sọ. Bí Ibrahim Traoré bá sì lè ṣe àmúwájáde ohun tí ó sọ yìí gẹ́gẹ́ bí ẹ̀rí, ǹjẹ́ kí ìbàdàn bí wọ́n ní wọ́n ti pe mínísítà tí ó wà lẹ́ka tí ó jẹmọ́ ti ọ̀rọ̀ ilẹ̀ òkèrè láti dá sí ọ̀rọ̀ yìí pàápàá. Mínísítà Bákàrè ti pé ẹni tí í ṣe aṣojú ilẹ̀ Burkina Faso lórílẹ̀‐èdè yìí láti jẹ́ kí ó wá wí tẹnu ẹ̀ ní ti ààrẹ ìlú ẹ̀ tí ó sọ. Ṣé àlàyé tí a lè gbọ́ ó wà ńbẹ̀ àbí kò sí? Gbogbo ọ̀rọ̀ yìí ni wọ́n ti yẹ̀wò lánàá òde òní. Ìwé ìròyìn Matin Libre ló kọ láàárọ̀ òní o. Lèbèrè náà Libere ìṣẹ̀lẹ̀ yìí ó wípé ilé ẹjọ́ tó ga jùlọ ta pè ní kúkọ̀ sísọ̀rọ̀ lórílẹ̀‐èdè Benin bí mà ti sọ di mímọ̀ lórí òfin eléyìí tí ó gbé àwọn ikọ̀ èyí tí a pè ní ikọ̀ CAS yẹn àwọn ikọ̀ yìí tí ìjọba àpapọ̀ ṣe àṣàyàn. Wọ́n ní òfin ọ̀hún wọ́n ní kò mọ̀ ṣe nǹkan kan fún orílẹ̀‐èdè yìí ó wà ní ìbámu pẹ̀lú òfin náà pé kí ààrẹ Patrice Talon kó máa bá iṣẹ́ rẹ̀ lọ sí ọwọ́ iwájú bó ti yan àwọn èèyàn wọ̀nyí kí iṣẹ́ wọn bẹ̀rẹ̀ ní kànmọ́nkòbó. Bákan náà ni ìwé ìròyìn Benue Libere tó kọ láàárọ̀ yìí wípé yóò tó bí àwọn tí wọ́n jẹ́ ìjọba ìbílẹ̀ 17 eléyìí tí wọ́n lórí ọ̀fẹ́ o láti fi àwọn aṣojú wọn ránṣẹ́ sínú ìpàdé kan tó jẹ́ ìpàdé ìfitónilétí àti ìjẹ́kámọ̀ ní pàtó tí arákùnrin ìlú àtòròpọ̀ tó ṣíde rẹ̀. Bákan náà ká lọ sínú ìwé ìròyìn eléyìí tí a pè ní L'Autre Quotidien. L'Autre Quotidien ló kọ gàdàgbàdàgbà láàárọ̀ ní o. Àwọn oníròyìn wà nínú ọ̀fọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí yóò arákùnrin kan eléyìí tí ṣe dépè tí ìwé ìròyìn èyí tí wọ́n pè ní L'Autre Quotidien wọ́n ní nínú ọ̀fọ̀ ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ nísìnyí tí wọ́n sì ń kígbe kọ́lọ́wọ́n bá láwùrà bí kó má ṣàìrọ̀ wọn lójú. Ambassador ilẹ̀ Burkina ìwé ìròyìn L'Autre Quotidien náà tún kọ nípa rẹ̀ láàárọ̀ òní o. ẹja kò ń bẹ̀ ká lọ sínú ìwé ìròyìn tí wọ́n pè ní La Nouvelle Tribune. Nouvelle Tribune kọ gàdàgbàdàgbà láàárọ̀ yìí pé ẹni tí ń ṣe Bùkọ́ Olivier tí ó ti ń tẹnu tí ń kùn lórí pé yóò jìjà dupò ààrẹ lọ́dún 2026. Wọ́n ní ó ṣeéṣe o káwọn ẹgbẹ́ alátakò kí wọ́n sopọ̀ mọ́ arákùnrin yìí. Àlàyé léyìí kò tilẹ̀ yé mi ṣùgbọ́n ntí mo rí kà òun náà nìyẹn léyìí o. Lágbègbè kan ní orílẹ̀-èdè ń bí ní sìmọ́ ti di ọ̀wọ́n gógó fáwọn ènìyàn báyìí o. Eléyìí ó gbẹnu tán ní gbólóhùn ọ̀rọ̀ tí ó wà ńbẹ̀ tí ìwé ìròyìn náà tí ó gbé jáde La Nouvelle Tribune ló kọ nípa rẹ̀ láàárọ̀ òní o. Carlos tààràtàrà sí inú ìwé ìròyìn Le Matinal tóun náà tó kọ láàárọ̀ yìí pé ẹni tí í ṣe aṣojú ilẹ̀ Burkina ni wọ́n mọ̀ ti pè sí ìpàdé o láti jẹ́ kí ó wá wí tẹnu ẹ̀ lórí ọ̀rọ̀ tí ààrẹ ìlú ẹ̀ tó sọ sí orílẹ̀-èdè Benin lára. Ǹjẹ́ kò sékòyà wọ́n ní à ń gbìyànjú o láti jẹ́ kúrò ọ̀rọ̀ kú tán ṣe ni àwọn kan náà tún gbọ́wọ́ ìsáwò ní ọ̀rọ̀ tí ó bá ìwé ìròyìn eléyìí tí a pè ní Le Matinal mu láàárọ̀ òní o. Ǹjẹ́ kí arákùnrin èyí tí ń ṣe aṣojú ilẹ̀ Burkina lórílẹ̀-èdè Benin bí kí ó wá wí ti ẹnu ẹ̀ ní tí ààrẹ rí lọ́bẹ̀ tí ó tó wà lọ́wọ́ àti pé ó yẹ kí ó lè mú ẹ̀rí wá lórí ọ̀rọ̀ yìí. Bákàrè Olúṣẹ́gun náà ló pè é sí inú ọ́fíìsì láti bá sọ̀rọ̀ ní àná òde òní bí ìròyìn náà bí ó ṣe sọ láàárọ̀ yìí òun náà nìyẹn. Èní ọjọ́ mẹ́kìrìdì ọjọ́rú tí ṣe ọjọ́ 17 oṣù èyí tí ṣe ìkeje ọdún 2024. Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi, lórúkọ ìkejì mi ìṣẹ̀lẹ̀ àkókò sí tẹ́ẹ̀mà pàdé ní ọwọ́ ọjọ́ Jímọ̀ la fi ń kíra pé títí àkókò yìí àlàáfíà àti ayọ̀ ní kó máa jẹ́ tiwa o. Ire o. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.